a lot of things tó jẹ́ pé yes Ọdúnládé Adékọ́lá ó ti ṣe fún mi. Ok, ṣé ìgbà tí mo fẹ́ ṣe wedding mi kù ọ̀la ni wọ́n gbọ́. Tókunbọ̀ kẹ́ ṣé kí n má parọ́ mo fẹ́ ké kì í ṣe pé mo tún wá fẹ́ ké ẹni tí mo sọ yẹn mo forúkọ bòun láṣìírí tó ó yẹ̀yẹ́ mi gan. I'm a set designer bí ẹni àǹtí yẹn ò mọ̀ wípé àwọn ṣẹ́ mi dìmú ń sọ yìí àwọn wọ́n dẹ̀ ìṣẹ́ mi dì sí mi ò dáríjì wọn ìyẹn bẹ́ẹ̀ ẹnìkan náà tún wà ó bá etí mi ni orúkọ mi ni Afeez Sanyaolu tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ mí sí The King. Secondary school mi wá ní Sanya àwọn tó bá jẹ́ secondary school mi àwọn tó jẹ́ university mi tí mo ti kàwé wá ní Sanya but good wọ́n fẹ́ ká sọ Yorùbá ni kì í ṣe pa náà gbóyìnbó. Thank you. ẹ ṣeun gan ọmọ bíbí ìlú ò ní sà. kì í ṣe àríyànjiyàn kẹ ẹni bá ti ń gbọ́ ohun bí kẹ á ti mọ̀ pé ká má pààrọ̀ o ká sọ tòótọ́ ẹgbàá rẹ mí. ẹ ṣeun gan ó ti wá tó bí ọdún mélòó tẹ́ ti wá bẹ̀rẹ̀ eré orí ìtàgé yìí tẹ́ bá ní kẹka ní méjì. bí n bá ní kí n wò dáadáa ó kéré jù ká má pààrọ̀ o àwọn ìmọ̀ mi àwọn ọ̀gá mi ọmọ ìgbàmọdé wọ́n dẹ̀ mọ̀ gbà dáadáa pé Afeez ti tọdún báyìí ngò fi kún ngò dẹ̀ ní yọ kúrò ká má pààrọ̀ màá ti lò tó 20 ọdún ó lé lọ́dún kan 21 years. tí ẹ ti lò lórí eré orí ìtàgé yìí. bẹ́ẹ̀ mo sọ fún yín èmi rè wíbà ẹni bá kóòtù mi ẹ béèrè mi ẹ béèrè lọ́wọ́ Ọdúnládé Adékọ́lá ẹ béèrè lọ́wọ́ Lábí Àjàsà ẹ béèrè lọ́wọ́ Fẹ́mi Adébáyọ̀ àwọn alásàlì ti kú ìbánikẹ́ ẹ béèrè lọ́wọ́ rẹ ọ̀gá mi rè yẹn ó dà ẹ béèrè lọ́wọ́ Dìméjì Ìjàdùadé ìyẹn wà l'Amẹ́ríkà báyìí ẹ béèrè lọ́wọ́ rẹ. ẹ ṣeun gan sà lẹ́yìn ìgbà tẹ́ wá bẹ̀rẹ̀ ìrìn àjò yìí nígbà tí ẹ̀ ń kọ́ṣẹ́ ǹjẹ́ ṣe rántí ìdojúkọ tí ẹ bá pàdé nígbà tí ẹ̀ ń kọ́ṣẹ́ tó yẹ pé ó jẹ́ ohun má lè gbàgbé fún yín ǹjẹ́ ṣe rántí. mo mọ̀ kó máa pọ̀ bó tẹ̀ jọ ẹ̀kan àbí méjì kẹ́ bá wa sọ́nà ẹ̀. ó pọ̀ gan ó pọ̀ tó bá yẹ pé yẹn rẹ̀ fẹ́ sọ ó pọ̀ ṣùgbọ́n ìkànṣóre máa kọ́kọ́ sọ màá forúkọ bo actor yẹn láṣìírí because obìnrin ni ó yẹ kí n sọ wípé actress but ẹ jẹ́ kí n padà sí normal Yorùbá kí n má sọ èdè Ẹ̀gbá mọ́ ó yẹ kí n sọ pé actress but kì í ṣe actress according to gbàdá náà lọ sí school wọ́n jẹ́ kó yà pé not actress all the female and men is actor all the female and male we are actor ni wá actor yẹn tó jóbìnrin yẹn mo fẹ́ kí n jọ yẹn o kì í ṣe pé mo fẹ́ ké but mi ní forúkọ bẹ ní ilé ìláṣìírí kì í ṣàṣìírí Tókunbọ̀ kẹ́ lọ́dún yẹn ok good ẹni tí mo sọ yẹn mo forúkọ bòun láṣìírí tó ó yẹ̀yẹ́ mi gan. I'm a set designer iṣẹ́ tí mo ṣe ní fíìmù nìyẹn afẹ́ set ilé babaláwo ilé òrìṣà shrine everything palace ọba culture normal love story anything iṣẹ́ tí mo ṣe nìyẹn ní àkọ́kọ́ tí Ọdúnládé Adékọ́lá máa kọ́kọ́ sọ pé òun fẹ́ fún àwọn èèyàn ní award èmi mo kọ́kọ́ gba award best set designer of the year èmi tí mo gbà nìyẹn so kí ni mo fẹ́ fàyọ ní pé mo ti set tán wọ́n wá náà fẹ́ lọ ya another scene níbò mi ẹ̀dẹ̀ máa wá set kì máa ń so neat a máa kó gbá a máa kó ìkòkò a máa kó gbogbo ẹ̀ mọ́ra dùgbùdùgbù la máa ń rí so bí mo wá rí yẹn tí mo ti kó gbẹrù aṣọ pupa aṣọ dúdú ìwo màálù gbogbo ẹ̀ ìkòkò tí mo ti kó gbogbo ẹ̀ sínú mọ́tò ó yá kí mọ́tò máa kó lọ wọ́n máa ti já mi lẹ̀ so woman yẹn nìkan star actor ni o lọ́wọ́lọ́wọ́ tí mo ń sọ yìí o woman yẹn nìkan ó ń gbé mọ́tò ẹ̀ òun nìkan ni àyè ṣí sílẹ̀ ní mọ́tò ẹ̀ white ní mọ́tò ẹ̀ ọ̀gá wa kan Daddy Foley wọ́n sì wà láyé ọ̀gá wa ni l'Abẹ́òkúta wọ́n wá ní àǹtí ẹjọ́ ẹ jẹ́ kí ọmọ yìí wọ inú mọ́tò yìí
ká lè máa jọ lọ location ní no Foley no bọ̀bọ̀ ìdọ̀tí man bọ̀bọ̀ ìdọ̀tí náà kò lè wọnú mọ́tò mi ṣé kí n má parọ́ mo fẹ́ ké kì í ṣe pé mo tún wá fẹ́ ké Tòkunbọ̀ tí mo wá ń sọ yẹn lọ́nà wá fi ṣe gàrí tíra mi ó wá pè jáde Foley pé ẹ sà ẹ jẹ́ kó máa bọ̀ nínú mọ́tò mi Tòkunbọ̀ ọmọ group mi ni ọmọ teammate ni junior ló jẹ́ sí mi Tòkunbọ̀ kẹ́ junior mi ni òun ló ní ó ṣe láti UK láti America ni ó ní kí n máa bọ̀ ní mọ́tò òun mo wọ mọ́tò ẹ nìyẹn bí ẹni àǹtí yẹn ò mọ̀ wípé àwọn ṣẹ́ mi di mo ń sọ yìí àǹtí tí mo wá ń sọ yìí wọ́n ti di ìyá wọ́n ti dàgbà wọ́n sọ sínú fíìmù wọ́n máa ń pariwo gan wọ́n máa ń ṣe pàpàpàpàpà èsì kìíní kan story kí wọ́n búyàn kan ya wèrè bí ìyá ọkọ bí ìyá ìyàwó tó ta pẹpẹ ni wọ́n máa ń ṣe yín tí mo ń sọ yẹn kò mú ejú rẹ̀ mí ìfẹ́ dárúkọ wọn ni o àti máa ẹyẹ kò máa lọ fi ọpọlọ gbé pé ta ló lè jẹ ẹ wọ àwọn tó yẹ pé wọ́n máa ń ta pẹpẹ nínú fíìmù ta pẹpẹ tí wọ́n ya wèrè gan nínú fíìmù tó yẹ pé tí wọ́n á dàgbà nísìn àwọn wọ́n dẹ̀ ìṣẹ́ mi dìsìn mi ò dáríjì wọn ìyẹn bẹ́ẹ̀ ẹnìkan náà tún wà ó gba etí mi ni mo sún Fìlàní òun ló ní fíìmù yẹn àwọn àti mo sún máa jọ ṣe collaboration wọ́n jọ ṣe fíìmù papọ̀ èmi mo set àwọn abẹ́ ṣe fashion parade so a máa build the stage tó máa ṣe fashion parade yìí ṣe get me so nígbà tí Waheed Ìdàjọadé ọ̀gá mi ló direct bó dìbò nice one like nígbà tí ẹni tí mo sún àti ọ̀gá ẹni tí mo sún jọ ṣe partner pẹ̀lú ẹ̀ ṣe produce film ayé ìgbà tí wọ́n fi 250-300,000 ṣe fíìmù ni ó kì í ṣàyè sí i ó tí ó ti wọ 3 million one part tó débẹ̀ tó gùn kẹ́ ó ní no I don't like this set mo ní ẹ má bínú director náwọn ti wà òkè pẹ̀lú ó gba etí mi ní gbóyán inú bí ọ̀gá mi wọ́n láwọn ní shoot mọ́ ó ṣe máa gba etí mi ó lè wá bẹ́ mi but after that lẹ́yìn yẹn bí ọ̀sẹ̀ méjì oṣù kan ọbẹ̀ mi kí n má bínú mo lè yá fi wọn talent tí mo sọ̀rọ̀ nípa ẹ̀ Yínká Ọláyínká Mọ̀ọ́rìn chief mrs ní Abẹ́òkúta ni wọ́n dẹ̀ bẹ̀ mí mo lè yá fi wọn àwọn ìdojúkọ nìyẹn so torí pé mo ti yá fi wọn mo ti dáríjì wọn ló yẹ kí n dárúkọ wọn kí n sọ kárí mi ò dáríjì wọn ni mi ní dárúkọ wọn mi dẹ̀ ní sọ ṣùgbọ́n irú wúmà yẹn tí mo sọ pé wọ́n yẹ̀yẹ́ mi yẹn mo ti promise mi èmi àtọlọ́run pé ọlọ́run ìjọ tí n bá ti ra mọ́tò mi ti ra mọ́tò kò tí sí o mo máa pè wọ́n kọ́ wá ṣe inú fíìmù mi wà láìsàn àríwá sílá wà ọlọ́run bá dẹ̀ rí kì í ṣe pé máa tó jẹnẹrétọ̀ lọ máa tàn bọ́ ṣe darúgbó tó yẹn ọlọ́run dẹ̀ rí. ẹ ṣì ń bínú nìyẹn o ẹ ń bínú nìyẹn àbá ẹ gbójú wálẹ̀ ẹ ṣeun gan àwọn nǹkan tẹ́ sọ yìí àwọn nǹkan tó dàbí pé ó kan mí lóyún ṣùgbọ́n lẹ́yìn tí àwọn ọkùnrin ti wá ṣẹlẹ̀ nígbà tí ẹ wá di ọ̀gáṣẹ́ tó ní pé ẹ̀yin náà ti wá ń ṣiṣẹ́ ìjẹ́ ṣì rántí sinimá tí ẹ ṣe àbí fíìmù tẹ́ báwọn ènìyàn ṣe tẹ́ fi ń lọ lójú sí táwọn èèyàn fi mọ̀ pé ẹ̀gbọ́n tó nà ẹ̀ ní tíátà ìjẹ́ ṣì rántí sinimá náà. sinimá tí mi ò ní gbàgbé láyé mi tí mi ò ní gbàgbé sinimá Ọdúnládé Adékọ́lá ló ní ṣe Monday ọmọ àdúgbò ni àbí Sunday Dagboru Sunday Dagboru yẹn mi ni mo set wọ́n á ṣe sí nǹkan níbẹ̀ èmi àti Táíwò Àròmọkùn kí ni mo ṣe ń bẹ̀ níyà wèrè o ẹ̀yin náà níyà wèrè ọmọ náà níyà wèrè o ẹ̀yin tí mo ṣe ń bẹ̀ ojú pé wèrè ni mo ṣe wèrè tí mo wá ṣe ń bẹ̀ ni pé ẹ bá ń wọ́kọ̀ mi ara mi gbẹ̀ kan èmi rè ẹ bá ń wọ́kọ̀ mi ara mi gbẹ̀ kan èmi rè wèrè tí mo ṣe ń bẹ̀ nìyẹn òyìnbó kan mo wá sọ nínú bẹ̀ tó heavy gan Táíwò Àròmọkùn náà wèrè lòun náà ṣẹ̀kúndé ni wèrè tuntun lòun wọn ni
Where are you coming from? Where are you coming from? Where are you coming from yẹn? Òun àwọn èèyàn mọ̀ mí sí dáadáa. Where are you coming from? Tó yẹ pé most àwọn èèyàn tó bá rí mi nínú fíìmù bá tó bá rí mi lójú normal pé mi ṣe fíìmù. Where are you coming from? Where are you coming from? Wow. Sunday Dagboro ni. Sunday Dagboro. Ẹ kú ojúmọ́ o, ẹ kú dédé àsìkò yìí, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ nílùú tẹ́lẹ̀dùmarè dá ní gbogbo àgbáyé. Orúkọ mi ni Àyọ̀kẹ́ Olórìṣà, aṣíwájú ìyálóde. Tí mo jẹ́ ìyálóde fún àwọn Àgbẹ̀kọ̀yà ní Ọ̀yọ́ State. Mo jẹ́ ìyálájé ọ̀jẹ̀ ní Ọ̀yọ́ Empire. Tí mo jẹ́ ìyá gbogbo ní ìlú Ọ̀yọ́. Àdúrà yín ó gbà o, ojú ò ní tì yín, nǹkan kan ò ní ṣe yín. Wọ́n ní fi mí pamọ́ kí n pọ́ lórúkọ tí wọ́n ń pe àrùn. Ẹ béèrè sí gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́. Ìwọ tó fẹ́ ṣàyẹ̀wò lórí ọ̀rọ̀ ìgbésí ayé rẹ, ẹlòmíì ò lọ́mọ méje wọ́n jọmọ gbélé, èyí tó yóò lọ́kọ ò ní lókọ, èyí tó yóò bímọ ò ní bímọ, ìtọ̀ ṣúgà ní ti ẹni, ìfúnpá gíga ni, ìwọ ń ṣàìsàn àrọ́mọbí, ó fẹ́ gbéga níbi iṣẹ́, ó fẹ́ kọ́ràn rẹ̀ ó là, ìwọ ń lálàkàlà ni, òun bóbìnrin sùn lójú oorun, ò lè láṣeyọrí o, wọ́n ti gbá pẹ̀rẹ̀ ajá ti sí ọwájú tó ń dáwó sí gbogbo kíhun ẹ béèrè fún. Ẹ fẹ́ ṣàyẹ̀wò lórí ọ̀rọ̀ ìgbésí ayé yín, ẹ fẹ́ wo àkọsẹ̀sí ayé yín ni, ẹ fẹ́ dífá lórí ọ̀rọ̀ ogun tí ń jà yìí, ẹ pè mí bíbá yín dífá lórí ọ̀rọ̀ yín. Ọ̀pọ̀lọpọ̀ lómi òun lọ́gà ní iṣẹ́ yìí òun lọ́gà o. Soliu Badru Nautica àwọn ni wọ́n gba AMC award ọdún yìí. Art director Olúṣàbí àwọn lọ́sẹ̀t Líṣàbí. Mo fẹ́ lè sọ pé Olúmọ tí wọ́n build níbẹ̀ ni wọ́n fi so gba Líṣàbí tó fi gba award Líṣàbí tí Lateef Adédèjì ṣe. Iṣẹ́ ní gbogbo nǹkan tí èèyàn bá ń ṣe kó máa fọkàn sí, kó dẹ̀ máa relax, kó máa tẹpá mọ́. Ara ohun tí ọ̀gá máa ń sọ fún wa nìyẹn pé Afeez tẹra mọ́ nǹkan tí ó ṣe. So ó jẹ́ kí n máa tẹra mọ́ nǹkan tí máa ń ṣe ní gbogbo ìgbà, a lot of interview láti ṣe. Tí n bá ro àwọn ọ̀rọ̀ tí bàbá tó bí mi máa ń sọ, kò yẹ kí n ṣe tíátà. Àwọn ọmọ burúkú ló ń ṣe tíátà. Àwọn ọmọ tí wọn ò lépo lójú. But thank God lọ́jọ́ tèmi nínú family mi Sanyaolu family. Tí mo ṣe kéré tí mi ṣe tí ayé ò tí mọ̀ mi, táyé sì máa mọ̀ mi gan. Torí mo gbàdúrà káyé mọ̀ mi gan. Inú wọn máa ń dùn mí pé ọmọ àwọn ń ṣe tíátà. So nítorí díẹ̀ yìí, àwọn kan lè fẹ́ confuse èèyàn. Wọ́n lè ní má gbà bẹ́ẹ̀, ibi ni kò gbà. Èèyàn ni ò ní ṣe kíni, ni ò ní listing. Ibi tó ń lọ yẹn gbọ́ngàn ni kò ṣe kíni, kò focus. That focus is my film production name. Focus. Àwọn èèyàn máa ń pè Mr. Focus. I have Focus TV. God bless you. Ẹ ṣeun gan, ẹ ṣe. Láti ìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ ìrìn àjò yìí, ǹjẹ́ lè rántí ijọ́ tí inú yín dùn jù àti ijọ́ tí inú yín bàjẹ́? Ǹjẹ́ lè rántí? Ọlọ́run jẹ́ kí inú wa bàjẹ́ o. Àmín. Inú wa máa dùn ní gbogbo ìgbà ni o. Inú mi ò fi ọjọ́ kan bàjẹ́ rí pé mo ṣe fíìmù. Ìjọ́ tí mo sọ story tí mo ti sọ kọjá pé èèyàn kan embarrass mi, kì í ṣe pé inú mi bàjẹ́. Torí bí inú mi ṣe fẹ́ bàjẹ́ láàrin a second, mo dẹ̀ rẹ́ni tó dẹ̀ dùn mí nínú, which is Tókunbọ̀kẹ́, tó fi jíìpù gbé mi instead of mọ́tò kékeré tí àwọn ní. Ó rò pé náà ni mọ́tò wọn, kì í ṣe mọ́tò gidi o. Tókunbọ̀ wá fi mọ́tò gidi ó fi gbé mi. So inú mi ò fi ọjọ́ kan bàjẹ́ rí. Then a lot of things tó jẹ́ pé yes, Ọdúnládé Adékọ́lá ó ti ṣe fún mi. Okay, ṣé ìgbà tí mo fẹ́ ṣe wedding mi kù ọ̀la ni wọ́n gbọ́. A dẹ̀ ṣe wà ní location Iná Lójú Ẹkùn Bọ̀dádùwà Adénẹ́pọ̀n, èmi mo set culture ni. Túndé owó kò lè ràn, ó ti lọ Amẹ́ríkà ní ìsìn, ó ti wà l'Amẹ́ríkà. Kó tó travel out, òun ló jẹ́ kí Bọ̀dọ̀dún mọ̀ pé mo fẹ́ ṣe wedding lọ́la. Bọ̀dọ̀dún ra aṣọ, at least wọ́n ṣe ra aṣọ fún yàn 20. 20 people. Yes, wọ́n dẹ̀ náà wò ní wá, wọ́n ní kò sí wàhálà. Fúnra wọn lọ́pẹ́ mi pé Túndé láwọn rán bọ̀ kó wá fún mi lówó kó wà. Àṣé Bọ̀dọ̀dún fúnra rẹ̀ ló ń bọ̀ ní wedding yẹn. Ó dé ní wedding yẹn, ó yẹ jẹ́ pé inú agboolé woro sí woro láti ṣe wedding wa. Ọdúnládé Adékọ́lá débẹ̀, Owólabí Àjàsà débẹ̀, Madam Sajẹ débẹ̀, Lẹ́kan Látúnjí débẹ̀, Ajídára wà ń bẹ̀, Kọ́lá Ajéyẹmí òun náà wà ń bẹ̀.
so inú woro sí woro yẹn àwọn èèyàn ṣe kí ni ọ̀tọ̀ wọ́n tọ̀nà wọ́n sì débẹ̀ so tí mo ti wò pé ṣàwọn ní tíátà máa wá wedding mi tí mo fi gbà ó ẹ jẹ́ ká kọ̀rọ̀ àṣẹ lóní rẹ jẹ́ kí n má fẹ́ lẹ́yà mi síta àṣẹ ìwọ̀nba rẹ jẹ́ ti máa ṣe yẹn náà wọ́n máa fẹ́ mọ́ mi lójú inú mi dùn gan so inú mi ò fi jẹ́ kó bàjẹ́ rí ní iṣẹ́ tíátà. ẹ ṣeun gan lẹ́yìn gbogbo àwọn ọkọ̀ wọ̀nyí tí ẹ bá sọ gẹ́gẹ́ bí onítíátà ǹjẹ́ ṣé ẹ nífẹ̀ẹ́ sí orin fújì? orin fújì bẹ́ẹ̀ ni. ẹ ti bà nǹkan jẹ́ mo nífẹ̀ẹ́ sórí fújì pa ẹ̀yà ẹ bèrè favourite mi bẹ́ẹ̀ ni ẹ dárúkọ fún wa. favourite mi lẹ́fẹ̀ẹ́ bèrè mo mọ̀ pé favourite lẹ́fẹ̀ẹ́ bèrè Saheed Òṣùpá. kí ni ìdí tẹ́ fi fẹ́ràn orin Saheed Òṣùpá? ọba orí kú bẹ́ẹ̀ lẹ́yìn orin Saheed Òṣùpá kò sóní mọ́ tí Barrister fi lè kú báyìí Saheed ló kàn tó lórí kan bá sọ pé òun tó bẹ́ẹ̀ pé òun mọ orin kọ o olórin lòun o ọ̀tọ̀ ní ká gbórin ká máa jó gbà kó gidigidi gbà ìrọ̀ ọ̀tọ̀ nìyẹn o ọ̀tọ̀ ní ká máa gbé ó yá mo wà l'Amẹ́ríkà ní last week ní London tó dé wà l'Abẹ́òkúta ọ̀tọ̀ irọ́ ni o Òṣùpá ò ní máa yẹn parọ́ ẹ̀ ibi tó bá wà ló máa wà ìgbà tó kọ London Delight ìgbà ó wà London ni ìgbà Amẹ́ríkà tí mo kọ́ lọ Saheed mi ẹ ṣáà mọ̀ mo kọ́ lọ tòwé mi ni tí ó ti yẹ ibẹ̀ yẹn kò parọ́ ẹ̀ pé rí nìyẹn ṣẹ́gẹ́tì mi ó ní Saheed Òṣùpá máa ń mọ́ ọpọlọ wá evergreen ni tẹ́bá tíyàn bá jókòó tó bá even tí inú èèyàn bá ń bàjẹ́ tó bá gbọ́ orin Saheed Òṣùpá inú á dùn tí o ò bá mọ̀ nǹkan tó fẹ́ sọ mọ́ tàbí tó fẹ́ ṣe mọ́ tí Saheed Òṣùpá tó bá fi lè jókòó tó ń gbọ́ orin Saheed Òṣùpá báyìí ó máa jẹ́ kó máa reason ok ẹ jẹ́ fún yín nìkan Saheed Òṣùpá mọ bí wọ́n ṣe máa ń kọrin tí wọ́n máa ń ṣe ṣìnà tó fi ń kọ ọmọ ní ṣìnà but ọmọ yẹn ò lè understand until tó bá tó over 18 years kó tó gbọ́ ó ní ẹ rí àṣọ́nù oyún inú sọ̀rọ̀ o àwọn ìbejì máa ìbejì kan wọ́n gbọ́ kokoko lẹ́nu ọ̀nà dáàdì wọn ìkan kígbe dáàdì òyòyó ìkan ní kí ló ṣe yẹ dáàdì ikọ̀ bẹ́ẹ̀ni sọ̀hún ṣé mi ò mọ dáàdì ni ẹ máa gbọ́ ó ní dáàdì ò sanra dáàdì tèmi tínrín dáàdì ò ga dáàdì tèmi kúrú kì í ṣe dáàdì ló ń da ọ̀rọ̀ àborí ọ̀rẹ́ dáàdì ló máa jẹ́ o Kẹ́hìndé ṣùgbọ́n ọ̀rẹ́ dáàdì tí mo mọ̀ dáadáa kò ní fún wa lóògì tó bá jáde ò àwọn ni ṣẹ́wọ̀n tó mọ̀ ẹ lè mọ̀ ẹni tó bá lọ́pọlọ ló máa gbọ́ òye níbẹ̀ ni. ẹ ṣeun gan kí n tó yànda yín ká tó máa lọ ǹjẹ́ ní sinimá kan tí ẹ fẹ́ báwọn olólùfẹ́ yín bí ààrẹ tí ẹ ṣe àbíkẹ́ tó jẹ́ tẹ báwọn ènìyàn ṣe tẹ fẹ́ polówó tẹ fẹ́ kí àwọn olólùfẹ́ yín kí wọ́n lọ wò àti ibo ni wọ́n ti lè bá pàdé. good ẹ máa ṣáàṣì gan sinimá méjì kan mẹ́ta mo fẹ́ polówó mo kàn fẹ́ sọ ẹ̀kan rẹ̀. Tẹ́niọlá ó máa tó jáde sórí YouTube but TV tó fẹ́ bá pàdé ẹni mi ò mọ̀ Tẹ́niọlá ó máa tó jáde sórí YouTube orí TV fẹ́ bá pàdé ni mi ò tí mọ̀ ìyẹn ni that is number 1. Number 2 òun ni Okùn Ẹbí ẹ máa bá yẹn náà pàdé lórí Kògbérègbé TV ẹ máa bá pàdé bẹ́ẹ̀ ẹ gẹ́tì ṣáàrí sinimá kan ó wá ń bọ̀ lọ́nà dẹ́ẹ̀ Alágùntàn mo fẹ́ bá bọ̀bọ̀ yẹn polówó fíìmù yẹn gbà yẹn tí mo fẹ́ ṣe jíngò fún mẹ́rin ògbóǹtarìgìdì òṣèré onítàgé níbi tá a ti máa polówó fíìmù sinimá ti wà Alágùntàn látọwọ́ Lawrence Ṣọlánkẹ́ kí nìyẹn máa wọ aṣọ kó sì máa wọ aṣọ fún àgùntàn rẹ̀ ẹnìṣó lórí YouTube mi ní sọ YouTube yẹn bọ̀ yẹn máa bá lórí YouTube Alágùntàn láìpẹ́ lájìnà àtúmọ̀tún produce mi kan ìyẹn náà tún ń bọ̀ lọ́nà báyìí. ẹ ṣeun gan kí n tó yọ̀ǹda yín kẹ́ tó máa lọ ǹjẹ́ ní ìmọ̀ràn kan tẹ́ fẹ́ gbà wọ́n olólùfẹ́ ọtí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ti ẹ̀ mọ̀ pé iṣẹ́ orí ìtàgé kò ń ṣe pé kakọ̀ máa wà lórí set àbí kẹwọn níwọ̀n lórí TV ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ló ń sọ mọ́ orí ìtàgé torí ẹlòmíì kò mọ̀ pé iṣẹ́ tẹ̀yìn yàn láàyò yìí ni pé kí ó ṣe ká set
fún àwọn onítíátà láti ṣeré ọ̀pọ̀lọpọ̀ mi ò tiẹ̀ mọ̀ pé ọ̀nà yẹn tún wà. Ǹjẹ́ irú àmọ̀ràn rẹ lè fún àwọn èèyàn tí wọ́n wà nílé? Thank you so much. Ẹ ṣé gan. Kì í ṣe wípé ká act nìkan ní cinema. We have behind camera. Behind camera is means àwọn tí ó wà lẹ́yìn camera, àwọn tó wà lẹ́yìn fíìmù, tí fíìmù yẹn ṣiṣẹ́ ṣe, kì í ṣe àwọn actor nìkan. We have cameraman, which is DOP, light, set, costume, makeup, props, effect, location manager, location driver, generator man, gaffer, so wọ́n pọ̀, coordinator, PM, director, tí èèyàn lè ṣe yàtọ̀ sí pé òun act. Ẹ̀rí gbogbo tí mo ṣe yìí, mo act ni o. So àwọn iṣẹ́ tí èèyàn lè ṣe pọ̀ ń bẹ. Màá kọ́ gba ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa lámọ̀ràn wípé iṣẹ́ ni iṣẹ́ wa kì í ṣeré. Àwọn èèyàn máa ń rò pé eré ni. Iṣẹ́ ni o, ẹ gbàgbé o. Because ibi tí owó ti ń jáde kò yí sí. Àwọn tó ń ṣe interview fún wa iná iṣẹ́ ló ń ṣe o. Iṣẹ́ ni wọ́n ń ṣe because kán tó lè pèèyàn jókòó pé ó yá wa máa sọ owó tó wóró sọ tẹnu ẹ sílẹ̀. Ó yẹ kó ti mọ̀ pé kó tó lè rí káwọn náà tó lè gbé kámẹ́rà lẹ̀ kó tó lè tanná iṣẹ́ ni o. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ mi máa ń believe pé oníranù ló ń ṣeré orí ìtàgé. Olóṣó, aṣẹ́wó, olè, ọ̀dọ̀kọ, òpùrọ́ lọ́rùpọ̀ ń ṣeré orí ìtàgé. Kò rí bẹ́ẹ̀ o. Tó bá ti débẹ̀, wà á mọ nǹkan tó yẹ kó o ṣe lẹ́tọ̀ọ́. Ẹ ṣeun gan, ẹ ṣé. Ẹ kú ojúmọ́ o, ẹ kú dédé àsìkò yìí, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ nílùú tẹ́lẹ̀dùmarè dá ní gbogbo àgbáyé. Orúkọ mi ni Àyọ̀kẹ́ Olórìṣà, aṣíwájú ìyálóde tí mo jẹ́ ìyálóde fún àwọn Àgbẹ̀kọ̀yà ní Ọ̀yọ́ State. Mo jẹ́ ìyálájé ọ̀jẹ̀ ní Ọ̀yọ́ Empire tí mo jẹ́ ìyá gbogbo ní ìlú Ọ̀yọ́. Àdúrà yín ó gbà o, ojú ò ní tì yín, nǹkan kan ò ní ṣe yín. Wọ́n ní fi mí pamọ́ kí n pọ́ lórúkọ tí wọ́n ń pe àrùn. Ẹ béèrè sí gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́. Ìwọ tó fẹ́ ṣàyẹ̀wò lórí ọ̀rọ̀ ìgbésí ayé rẹ, ẹlòmíì ò lọ́mọ méje wọ́n jọmọ gbélé, èyí tó yóò lọ́kọ ò ní lókọ, èyí tó yóò bímọ ò ní bímọ, ìtọ̀ ṣúgà ní ti ẹni, ìfúnpá gíga ni, ìwọ ń ṣàìsàn àrọ́mọbí, ó fẹ́ gbéga níbi iṣẹ́, ó fẹ́ kọ́ràn rẹ̀ ó là, ìwọ ń lálàkàlà ni, òun bóbìnrin sùn lójú oorun, ò lè láṣeyọrí o, wọ́n ti gbá pẹ̀rẹ̀ ajá ti sí ọwájú tó ń dáwó sí. Gbogbo kíhun ẹ béèrè fún. Ẹ fẹ́ ṣàyẹ̀wò lórí ọ̀rọ̀ ìgbésí ayé yín, ẹ fẹ́ wo àkọsẹ̀sí ayé yín ni, ẹ fẹ́ dífá lórí ọ̀rọ̀ ogun tí ń jà yìí. Ẹ pè mí, bí n bá yín dífá lórí ọ̀rọ̀ yín.